Ayíde àwọn ti Sokoti Sokoti Fokoko àwọn olórí ẹbí bàbá ọ̀dọ́ bẹ Fokoko Ayíde àwọn ọ̀gá wa nínú ẹgbẹ́ TV àwọn náà ti gbẹ̀gbẹ̀ fún àwọn ọ̀gá wa tí wọ́n fẹ́ yóò ẹgbẹ́ kan náà ni. Ó máa ń gbádùn rẹ̀ o, òyìnbó ṣe gbádùn sí gàdó Fokoko lọ́wọ́ ẹ̀ náà wà ẹgbẹ́ dá lé ẹgbẹ́ dá oko lọ́wọ́ ẹ̀ náà wà Fokoko lọ́wọ́ ẹ̀ náà wà ẹgbẹ́ dá lé ẹgbẹ́ dá oko lọ́wọ́ ẹ̀ náà wà Fokoko. Àbá àwọn ọba nílé Fokoko ẹ ṣé a kí àwọn ọ̀gá wa pé wọ́n káàbọ̀ má ṣe àfihàn àmọ̀ndúsí rẹ̀ o tàbí kí sàlámì rẹ̀ o ó bà. Àjọ lọ́mọdúsí ó yá màmá ẹ̀dìdé màmá. Àjọ lọ́mọdúsí. Aṣíwájú Ọ̀nàbọ́lájí ló tó dé yìí o. Aṣíwájú o. Wàídì o. Yes, thank you. Ẹ jẹ́ ká jókòó torí Ọlọ́run. Ká lè lọ sínú ètò tó kàn. Ọlọ́run á pọ́n gbogbo wa lé o bẹ́ẹ̀ ṣe pọ́n ọ̀gá wa lé. Ọlọ́run á pọ́n wa lé. Ẹ ṣe gan. Ẹ jẹ́ ká jókòó. Àbáwá yìí. Ẹ̀rọ ọmọlẹ̀ ẹ̀rín náà ni. Ẹ̀rín náà. Yes. Nígbà tí à ń bá ètò bọ̀, wọ́n ṣe àfihàn ọ̀gá wa kan. Wàláhì ọ̀gá pátápátá ni wọ́n. Bàbá ń sọ̀rọ̀. Ọ̀gá wa ni wọ́n. Tá a bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèré, ọ̀gá wa ni wọ́n. Tá a bá ń sọ̀rọ̀ olóríire club, ààrẹ ni wọ́n bẹ̀. Kémi jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ yẹn. Ẹgbẹ́ yẹn mi ti rírú ẹ̀rí láyé. Ẹgbẹ́ olóríire ni o. Akim Amuzati, Irúnmọ̀lẹ̀. Mo kí yóò lábẹ́ aláṣẹ. Be great for a living. Bàbá wèrè ọ̀fẹ́ gbogbo ẹ̀. Alága ẹ̀. Bákúndé bá ń bọ̀ dẹ̀. I greet you sir. Ẹ jẹ́ àjòkó. Láti Fokoko, ẹ máa bọ̀ sà. Aláàjì Sokoti, ẹ máa bọ̀ sà. Aláàjì tí ò rújú, ẹ máa bọ̀ sà. Ẹ máa bọ̀. Mo fẹ́ kí ọmọ ẹ wá bí orí Amubieya bẹ́ẹ̀ ni. Mo fẹ́ kọ́ mọ̀ pé wá bí ẹ máa bọ̀ sà. Ọ̀gá Soko ẹ máa bọ̀. Wàláhì mo fẹ́ kọ́ mọ̀ wá bí. Sáré kẹgbẹ́ ti lọ. Ó ti lọ sáré. Ok, ó yá, mo ti mọ̀, mo kàn fẹ́ fi ojú àwọn visuals. Ìyá Paso.